máa ń rí pé mo máa ń lálà àlá oríṣiríṣi bí ẹni pé èèyàn ń jẹ nǹkan lójú ọ̀run tàbí kí wọ́n yìnbọn níbọn lójú ọ̀run so ìgbà yẹn ni wàhálà yẹn ti bẹ̀rẹ̀ màá sáré pé ó ń rẹ̀ mí bá mi mo lè rí pé nǹkan rìn nínú mi so ńgbà tí nǹkan yẹn pọ̀ ó di pé wọ́n rush mi lọ sí hospital lọ́jọ́ kan so gbàtà dé hospital wọ́n ní pé ká lọ ṣe scan kan wá gbàtà ṣe scan wọ́n ní pé wọ́n máa operate mi pé ìfún lọ́pọ̀ so ìyẹn jẹ́ 2021 so nígbà tí wọ́n sá operation yẹn after tá a operation tí wọ́n discharge wa tá a lọ lé ó tó bí 2 weeks after tá a lọ lé ni mo rí pé ara mi sì ń gbọ̀n. tún wá wo àrà ọ̀tọ̀ ẹ wá wo àrà tí àwọn àgbàlagbà fi ẹnìkan dá àlá ló lá o. kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run. òun rí ẹ wo bí wọ́n ṣe ń gbé arábìnrin yìí. Elédùmarè o. ẹ̀yin yẹn ẹ bá mi share ètò yìí dáadáa. ojú àlá lárábìnrin yìí ti dà bó ṣe dà. àlá ló lá tí arábìnrin yìí tí ayé rẹ̀ fi yàtọ̀ sí bó ṣe ń gbé bọ̀ tẹ́lẹ̀. ìrìn àjò ojú àlá yìí ló sọ arábìnrin yìí di ẹni tó ṣe wípé àtàpá àtẹsẹ̀ rẹ̀ ó ti di wọ̀jọ̀ lọ. bó bá jókòó ń ta wọn máa kí ẹ kú ìkàlẹ̀ ó bò ní o ṣé kò sí yọnu o òun ní ó máa dá wọn lóhùn wípé kò sí yọnu ẹ wá sọ fún arábìnrin òun wípé kó tiẹ̀ dìde kó gbé ẹsẹ̀ kan síra wọn kò tó bẹ́ẹ̀ o. mo ń ṣàlàyé fáwọn èèyàn wípé ìrìn àjò tí ń bẹ nínú lójú àlá ojú ìrìn àjò ilé ayé tá a wà yìí lọ. àwọn kan láwọn ò gbà ìwọ tó o bá gbàgbọ́ máa bọ̀ wá sójú òpó Facebook Àgídìgbo kó o lè mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀ alààyè. àṣírí tó pamọ́ nínú ayé àwọn kan òun leléyìí wá sí àgbéyẹ̀wò rẹ̀ kó fi sí òdiwọ̀n ayé títì ẹ̀ gan. ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó go viral ẹ jẹ́ káwọn èèyàn ó rí i kí wọ́n fi sòdiwọ̀n ìgbésí ayé títí wọn. ọ̀nà tí ìmọ̀ jìnnìjìnnì ní ojú àlá tí ń gbà á dání láàmú lójú ayé mo fẹ́ fi hàn àwọn èèyàn lónìí ẹ máa bọ̀. ẹ wá wo àrà ọ̀tọ̀ bí Olúwa Ọba Elédùmarè ṣe ń ṣàkóso láàrin àlìjẹ̀nú àti ọmọ ènìyàn. oorun ni arábìnrin tẹ̀ ń wò yìí sùn oorun ló sùn ní alẹ́. àjẹ́ ayé o bí wọ́n ṣe kí ọ lálẹ́ àná tó sùn bẹ́ẹ̀ ni wọ́n kí arábìnrin yìí. ó fi àárẹ̀ lílẹ̀ ẹ wò ó kábíyèsí ọlọ́run ẹ wò ó òun ni wọ́n ń gbé dìlọ́dìlọ́. nǹkan kan lórílẹ̀ alààyè ìkúnlẹ̀ abiyamọ o. lójú ìmọ̀ àlá oorun tí ó sùn ṣàdédé ni wọ́n na ìbọn sí àfi gbà. wọ́n yin arábìnrin yìí níbọn látọjú oorun ó kẹ́tò ó ní ẹgbà míì. àwọn tí wọ́n jọ sùn nínú ilé tọmọ àti ọkọ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ oníkálùkù dìde. torí ọlọ́run kí ló ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ rèé o. jíjí tí arábìnrin yìí jí lójú oorun ní òógùn ó bo arábìnrin yìí ìgbà tí àágùn ó bo arábìnrin náà ó ṣàkíyèsí wípé ibi tí ìbọn ti bá òun ọ̀gángan ibi tí wọ́n ti yìn ín níbọn arábìnrin tẹ̀ ń wò yìí ni kì í ṣe ẹlòmíì. ó rí wípé nǹkan rú gùdùgùdù lọ́ọ̀gán kan bẹ̀. kí leléyìí ọlọ́run mi Elédùmarè dákun ṣàánú mi ó bú ẹkún gbàgàdà. àwọn tí wọ́n ń bẹ nínú ilé oníkàlùkù rọ̀ gìrì wá
èpòrò tí wọ́n fi epo àṣírí ṣe oníkàlùkù ń gbé wáyé pé eléyìí ẹ̀yìnkùlé la tún ti lọ rí ọya sáré lò ó. èyí tí ó jẹ́ onífun pẹ́pẹ́yẹ èyí tí wọ́n da àdínlé lójú ọya sáré lu eléyìí náà. ìyá kérúbù kan bẹ ní ẹ̀gbẹ́ ilé wọn òun náà gbìyànjú. ẹnìkan bẹ ní ẹ̀gbẹ́ ilé wọn tóun náà tún jẹ́ babaláwo òun náà babaláwo tòótọ́ òun náà gbìyànjú ohun tó nílé ó gbé wá. ó ní kóró osin la fi ṣe eléyìí. náà wá ń ṣẹlẹ̀ lórílẹ̀ alààyè nǹkan ń ṣẹlẹ̀ lóde àgbálá ayé. ta ni ká fọ̀rọ̀ ayé ẹni lọ. ẹni agbójú òkúnlé òjẹ́ ni àgbà èyí lé o. arábìnrin ọ̀hún lẹ̀ ń wò yìí òun ni wọ́n ń gbé yìí o àti ẹ̀ àti ẹnu ajá tẹ rí wọn ó gùn ju ta sínrí lọ. ẹni agbójú òkúnlé òjẹ́ ni àgbà èyí lé o. àwọn èèyàn ni wọ́n wá ṣàlàyé fún wípé láti jẹ́ tata tí ń lo oògùn sí kinní yìí ó yẹ ká ti rí ìyípadà ó yẹ ká ti rí ìyàtọ̀. arábìnrin yìí ó ṣàlàyé wípé ara ni òun ó ṣàlàyé fún wọn wípé ara ni òun. ẹsẹ̀ tẹ́ rí ohun tó bá lóhùn ó gbóná ní ó gbóná tó ṣe wípé bí wọ́n bá fi òrí bí wọ́n bá fi kó nǹkan kan tí wọ́n fi ra ẹsẹ̀ ń lẹ́sẹ̀kẹsẹ̀ òrí ó sì yọ gẹ̀rẹ̀rẹ̀. ẹ máa bá mi share ẹ jẹ́ kó kan àwọn èèyàn lára kí wọ́n lè mọ̀ wípé abẹ́ àká kan ò gbọ́mọ ẹṣin ìran balùwẹ̀ ò sì gbọ́mọ ìmọ̀dò. oorun tó sùn lánàá tó jí lónìí ni arábìnrin yìí náà sùn lọ́jọ́ kan o. inú ò bọ̀ sípò mọ́ tó di ẹni tí wọ́n ń gbé ka kábíyèsí rí ọlọ́run. arábìnrin yìí ó ṣàkíyèsí wípé ìmọ̀ tó bá òun yìí ó bí ẹni ká ní kankan wo ara òun ni ṣùgbọ́n ohun tí ń bẹ nínú ara òun ó dàbí ohun abẹ̀mí ó dàbí nǹkan abẹ̀mí kan tó ń gbéra. ẹni agbójú òkúnlé òjẹ́ ni àgbà èyí lé o. gbogbo ìgbà tí nǹkan tó ń bẹ nínú ara òun tó bá ti ń gbọ̀n rìrì gbogbo ara ẹ̀ ni ó sì máa gbọ̀n níta. tó bá jẹ́ wípé tútù ni arábìnrin yìí ní ara ẹ̀ fẹ́ tútù ní ó tútù débi wípé bẹ́ẹ̀ bá fọwọ́ kàn án la ẹ̀ káwọ́ kúrò ni. nǹkan kan lórílẹ̀ alààyè mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. àṣírí ńlá lètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ rédíò àgídìgbò ṣé kò ní Ìgbòho lórúkọ mi o. ẹ̀fún ayé òní fún mi èdè ayé òní dì mí gbogbo ẹ̀dá alààyè tó lúwọ́ba Elédùmarè bá fi rú bẹ́ẹ̀ kàn. ẹ sọ fún wọn wípé ọmọ ti ń wáyé ọjọ́ pé ọjọ́ orí àbíkú ò lè tó ti bàbá ẹ̀. mo sì nígbàgbọ́ wípé láṣẹ Olúwọba Elédùmarè ẹ̀ bọ̀ ó kàn rí bẹ́ẹ̀ ni ó ń ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni wọn ò ní sin mọ́ ìyá ẹ̀. má sinmi ìgbìyànjú lọ́jọ́ kan. káàsà kábíyèsí rẹ Olúwọba Elédùmarè o. ọ̀gá wa ti wọlé o ọ̀gá ti wọlé o.
òfurubájì gan òfurubájìgbò ó ti wọlé ẹ fẹ́ sọ̀rọ̀ kọ́ ẹ mọ̀ bọ̀ ẹ wá sọ̀rọ̀ ẹ̀yin lọ́lọ́run fi àṣẹ ọ̀rọ̀ bí yìí gbogbo ẹni tí ó sọ̀rọ̀ lágídígbò tí ó sọ ọ̀rẹ́ ìwọ ló mọ̀ ẹni tó bá ti sọ̀kan yòókù láti ibi tó bá wà ni ó ti mọ̀ pé ni ó mọ̀ ọba rẹ̀ lágídí ń bí ọba wà ọlọ́run ló sì fi rin ọ bẹ́ẹ̀ bó o bá máa ṣe bẹ́ẹ̀ ni ṣé ni ò wá dáa bẹ́ẹ̀ ni. ọkọ̀ olóyún nù tí n bá ti lò ti wọlé. oorun tó sùn lálẹ́ àná lẹ́ni yìí náà sùn jíjí tí ó jí ìlú bara ẹ̀ báyìí kábíyèsí rẹ olúwa ọba Elédùmarè kábíyèsí rẹ o kábíyèsí rẹ o èyí ni mo fi ń ṣàlàyé fún ẹ̀dá alààyè wípé kẹ́ ẹ lè mọ̀ wípé ayé tá a wà yìí o lábẹ́ nǹkan sì tún kù ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àṣẹ olúwa ọba Elédùmarè arábìnrin yìí ó sì gbádùn o nítorí wípé àwọn ọ̀pá tẹ́rí atóbi mògún òróró ọmọ akẹ̀láwẹ̀ alépo ńlẹ́jà láǹfunfun gbogbo ògùdù àjàṣẹ́ tí dọ́dẹ̀dẹ̀ tẹrùtẹrù bíi mèkáyà gbogbo jagun labí tí ìbáni gbé káyà gorí ẹṣin. ohun tí wọ́n bá ń fẹ́ á béèrè lọ́wọ́ wọn á fún wọn. àwọn tó bá mojú léjà t'Olúwa Ọba Elédùmarè fi ṣe bẹ́ẹ̀ rán á sì pè wọ́n. ọ̀nà wo lágbègbà kí arábìnrin yìí ó ṣe àṣírí ńlá lèyí tẹ̀ ń gbọ́ yìí ó tóbi púpọ̀ ó wàyà mi. mọ gbogbo èyí tí ń sọ fún ọ ni wípé mọ́ fìgbà kan dúró nítorí wípé ilé ayé tá a wà yìí ó pẹ́ gbàgbèje. ìwọ tiẹ̀ ń gúngi ọrùn níbi tó wà. arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ látàárọ̀ wípé oorun ló sùn iná ní nǹkan míì wọlé tọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ báwo gan ló ṣe bá wa sọ kí lóhun tó ń ṣẹlẹ̀ irú oorun wo gan ló sùn lọ́jọ́ òun àti pé bò gan ló ṣe ń ṣe lágọ̀ọ́ ara ẹ jẹ́ ká jọ gbọ́ o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìjà àjọ gbọ́. ẹ ṣe gbìyànjú àti fàwọn náà àbí ọyà máa bọ̀nà jẹ́ ká ẹ tíráyè ẹ má gbé wọn lẹ̀ so wọn lè fẹsẹ̀ yẹn rárá. abẹ́ kápò ni o ọ̀sẹ̀ kápò. ṣé kákò báyìí. ọ̀sẹ̀ kápò mọ́ nínú ẹ̀ pé kápò báyìí kò sí. ẹ tíráyè kápò ni. bámi sẹ́ níbi orúkọ yìí. orúkọ yín mà. Ọlárẹ̀wájú Làtífà. kí ló ṣẹlẹ̀. tí mo ṣe bẹ̀rẹ̀ ni pé mo máa ń rí i pé mo máa ń lálàá àlá oríṣiríṣi bí ẹni pé èèyàn ń jẹ nǹkan lójú ọ̀run tàbí kí wọ́n yàn níbọn lójú ọ̀run so ìgbà yẹn ni wàhálà yẹn ti bẹ̀rẹ̀ màá sáré pé ó ń rẹ̀ mí bá mi mo lè rí i pé nǹkan ń rìn nínú mi so ńgbà tí nǹkan yẹn pọ̀ ó di pé wọ́n rọ̀ sí mi lọ sí hospital lọ́jọ́ kan so gbàtà dé hospital wọ́n ní pé ká lọ ṣe scan kan wá gbàtà ṣe scan wọ́n ní pé wọ́n máa operate mi pé ìfún lọ́pọ̀ so ìyẹn jẹ́ 2021 so nígbà tí wọ́n sá operation yẹn after tá a operation tí wọ́n discharge wa tá a lọ lé ó tó bí 2 weeks after tá a lọ lé ni mo rí pé ara mi sì ń gbọ̀n nǹkan yẹn sì ń ṣe mí so wọ́n tún dá mi padà sí hospital lẹ́lẹ́kejì bàtà dọ́bẹ̀ wọ́n ní pé ìfúnpá gíga ni so wọ́n treat mi náà a tún lọ bí a week ń bẹ̀ a tún lọ lé gbà tó tún di ẹlẹ́ẹ̀kẹta mo rí i pé ara yẹn tó ń gbọ̀n seriously so wọ́n tún gbé mi lọ sí hospital again bàtà dé hospital wọ́n á ní pé ẹ̀jẹ̀ mi ò tó so àgbà wọ́n fún mi lẹ́jẹ̀ nígbà yẹn so after àgbà yẹn tán wá discharge tí a wálé bàtà tó délé padà mú sáré pé ara mi sàn gbọ̀n wọn á dàbí pé nǹkan rìn káàkiri nínú mi lẹ́yìn yẹn ara títa ara máa ma ta mí ara inú mi máa ma gbóná gbogbo ara máa ma gbóná so ìgbà yẹn làwọn èèyàn á sọ fún mi pé since tá a ti lọ hospital lẹ́ẹ̀mẹ́ta
wípé kì í ṣe ọ̀rọ̀ hospital pé nǹkan ọ̀fà ní ká máa lò so àtìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí nílò nǹkan ọ̀fà a lò títí so nígbà tá a rí pé kò ṣe àwa tún lọ ilé ánjúwe ilé oníṣègùn kan fún wa ní Ìdíròkò lọ́nà Lówódé ní ọ̀nà Ìdíròkò so a lọ bẹ̀ dín ní so mo lọ fún prayer ń bẹ̀ pé kan tún tọ́jú mi bẹ̀ mo ti rí. nílé lọ́wọ́ ká lọ. ẹni agbójú okùn lé òjẹ́ ní àgbà. ìrìn àjò ń gbé wọn káàkiri lóòótọ́ ṣáájú kó tó di wípé wọ́n rẹ̀ nìkan táwọn lólobó wípé a sì lọ sí Àgídìgbò àwọn máa ń gbọ́ ọ̀kan òjọ̀kan àwọn àṣeyọrí bẹ́ẹ̀ bá débẹ̀ béèrè sí kò ní ìgboro tó àwo ò ní nǹkan kan tá a lè ṣe o bí ò ṣe Olúwọba Elédùmarè tó ń dára.